Have you seen this kind of cast before in London? Never that. Then IYABO and I, money you love it, guys. What the let me tell you guys. You see, when you come and watch this movie, you see the connection I have. Let's go. Wait. See, they try to come for me. They want me more down. I shut them down. Like bang the Too much money. Come and see Flex. more. I told all of them. Yeah. ESS stay one corner. Yeah. DSS stay one side. Yeah. Queen mothers are right. Come and watch it. When you finish watching this movie, you will do like this Ojo Gues. Ààrẹ ẹni tí ò jẹ́ kó rí káàdì ẹ̀ lọ lélẹ̀. Because nígbà tó wọn àtẹni yìí wà, so mọ̀ pé òun náà wà pẹ̀lú òun náà bá Fọlá ya fídíò. So mo lẹ́tọ̀ọ́ àti gbé fọ́tò ẹni wá. Gbàǹbà ṣì ni. Sórí bẹ́ẹ̀ bá ṣe lọ nísìn. Lèmi náà ṣe máa bá yín lọ. Bẹ́ẹ̀ bá ṣe lọ nísìn lèmi náà ṣe máa bá yín lọ. Èmi kò máa ṣe tèmi ní positive way. Mi ò ní ṣe ní negative way tẹ́yìn ṣe. So Ìyábọ̀ nítorí pé ẹni yìí ò jẹ́ kó rí káàdì ìyàwó ẹ̀ náà. Tẹ́ bá mọ búlì tí wọ́n fún ẹni. Gbogbo ẹ̀yin abiyamọ tẹ́ ní fojú sunkún ọmọ bóyá ti gbàgbé arákùnrin ẹ má gbàgbé ẹ̀. Búlì tí wọ́n fún ọkùnrin tẹ́ ń wò yìí. Búlì tí Gistlover fún ọkùnrin yìí. Wọ́n búlì ọkùnrin yìí títí. Wọ́n lọ gbé ọmọ ẹ̀ tí òyìnbó bí fún. Wọ́n gbé òyìnbó tó ti kọ́kọ́ fẹ́. Wọ́n gbé wá àtàkọ́ ọmọkùnrin yìí. Bí Ìyábọ̀ Òjó ṣe lọ gbé Fọlá. The same concept. So Ìyábọ̀ tí wọ́n bá rí káàdì orílẹ̀-èdè tẹ́mi ò ṣe lè bẹ́ẹ̀ ṣe olórí burúkú ni ò mọ̀ ṣe owó ṣe. So tí wọ́n bá rí owó nínú káàdì àwọn ọ̀rẹ́ ẹ tó lówó tí wọ́n lọ́kọ mọ́ tán ti lọ́kọ rí tán ti wá di àdágbé àdáfà àdásùn ìwọ máa ná káàdì wọn lọ ìwọ ò lè pè wọ́n nígbà tó rówó nínú káàdì wọn yẹn kó o fi owó nínú káàdì wọn yẹn kó o gbà wọ́n nímọ̀ràn kí wọ́n invest àti pé ṣé tí àwọn ọ̀rẹ́ ẹ bá lówó ṣé dandan ni kí wọ́n ná then àwọn ọ̀rẹ́ yìí ò kí wọ́n ńgbà tó wà ní ọkọ mo rántí dáadáa pé ọ̀rẹ́ ẹ tó ń sọ yìí ó gbégbá deputy governor ní Lagos State ó wà náà tó bá titi ẹ̀ jẹ́ ó ní party tó ń ṣiṣẹ́ fún àwọn APC tó ń fàyè wọn sìn ẹ́ ó bá tí wọ́n jẹ́ kan lẹ́ni àwa tá a dúró fún wọn rè ó ṣe wá jẹ́ pé nígbà tẹ́lẹ̀ yìí kúrò nílé tẹ́ ẹ lépa kò ń ṣe pé ẹ lépa nìkan ẹ make sure pé ó settle down pẹ̀lú another woman tí ò ní lè padà sọ́dọ̀ onítíátà ọ̀rẹ́ ẹ mọ́ ó ṣe jẹ́ táìmù yẹn ni wọ́n mú káàdì ìyàwó ẹ̀ tó wá rí owó níbẹ̀ tó bẹ̀ sí ní nà lọ gbogbo owó tó dẹ̀ wá rí níbẹ̀ tó bẹ̀ sí ní nà lọ àríjú pálí ẹyọ kan lọ lọ́wọ́ ẹ̀ ǹjẹ́ o bá ọ̀rẹ́ ẹ̀ yẹn gbèrò nígbà tọ́rẹ̀ ò bá lè rìn mọ́ ǹjẹ́ o bá gbèrò ọjọ́ ogbó ṣé wọn ò ní padà gbé ọ̀rẹ́ ẹ̀ yẹn wá tọrọ bárà mo kàn ń béèrè ni. mo rántí pé arákùnrin yìí gbogbo bí wọ́n bá ti ń bu ló máa ń comment gbogbo bí wọ́n ti ń ṣépè fún ló ti máa ń comment gbogbo bí tó bá dẹ̀ ti ń bú ìyàwó. ẹ̀yin èèyàn wa ẹ mà ti gbọ́ àwọn ọ̀rọ̀ yìí tí Fúnkẹ́ Akíndélé àti Ìyábọ̀ Òjó tí wọ́n sọ nínú fídíò yìí ẹ ti gbọ́ bí wọ́n ṣe ń fi Lizzy Anjorin tí wọ́n fi ń ṣe yẹ̀yẹ́ nínú ọ̀rọ̀ wọn ẹ sì ti gbọ́ àwọn ọ̀rọ̀ yìí tí Lizzy Anjorin tí ó sọ. àbí ọmọ ẹ̀ ó máa ń comment negatively nígbà yẹn mo rántí dáadáa ní ìgbàgbé náà